Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Àwọn ẹgbẹ́ Gbàápadà Take It Back Movement tí wọ́n ń fi ẹ̀hónú wọn hàn àti àwọn òṣìṣẹ́ elétò ààbò wojú ara wọn lónìí Ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ 12 oṣù kẹfà June 12 níbi tí wọ́n ti ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn nítòsí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ National Assembly ti ìlú Àbújá. Àwọn adarí àwọn ènìyàn tí wọ́n ń ṣe ìwọ́de náà ti sọ èròǹgbà wọn fún ilé-iṣẹ́ ìwé ìròyìn Punch wípé àwọn kàn fẹ́ fi ìwọ́de náà polongo èròǹgbà àwọn ọmọ orílẹ̀-èdè yìí fún ìjọba àpapọ̀ kí wọ́n lè mọ ìnira tí ọrọ̀ ajé mú bá àwọn ènìyàn bí ó ti pọ̀ tó tí ó sì tún gbọdọ̀ wá sí òpin, àti pé kì í ṣe ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ nìkan ni àwọn yóò lọ, àwọn tún ní àwọn ibi mìíràn tí ó tó 19 tí àwọn yóò ṣe ìwọ́de lọ. Adarí fún ètò ìròyìn àti ìbáṣepọ̀ ará ìlú ti inú ilé-iṣẹ́ akọ̀wé àgbà àpapọ̀, Director of Information and Public Relations, Office of the Secretary to the Government of the Federation, Ṣẹ́gun Imoh-Iyosan, nínú àtẹ̀jáde ọ̀rọ̀ rẹ̀ lánàá òde yìí ni ó ti ṣàlàyé àwọn àyípadà tí ó wà nínú ètò bí Ààrẹ Tinubu yóò ṣe farahàn níbi tí ó ti fẹ́ bá àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àti ti àwọn aṣojú-ṣòfin sọ̀rọ̀ lápapọ̀ nínú àkóló ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló tún ti sọ pé ààrẹ orílẹ̀-èdè yìí ti fagilé àwọn ètò kọ̀ọ̀kan èyí tí ó yẹ kí wọ́n fi sààmì ayẹyẹ June 12 nítorí pé ọjọ́ òní náà gan-an ni ayẹyẹ ìjọba ara-wa ohun tiwantiwa democracy pé 26 irú rẹ̀, ṣùgbọ́n bíbá gbogbo àwọn aṣòfin àti aṣojú-ṣòfin sọ̀rọ̀ papọ̀ náà wà lára ètò àlàkalẹ̀ fún ayẹyẹ sísààmì June 12. Imoh-Iyosan náà tún wá sọ̀rọ̀ lórí àwọn òṣìṣẹ́ elétò ààbò wípé wọ́n ti mọ bí ó ṣe yẹ kí wọ́n ṣe iṣẹ́ ètò ààbò lónìí tí í ṣe June 12 láìsí àṣìṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Ààrẹ Bọ́lá Tinubu sọ̀rọ̀ jáde ní gbangba wálíà ayé lóde àná yìí níbi tí ó ti lọ sí Arterial Road N16, òpópónà tí ó tún já sí Shehu Shagari Way, Ring Road 1 tí ó tún lọ já sí Wọlé Ṣóyínká Way, Arterial Road N20 àti àwọn ohun èlò amáyédẹrùn mìíràn tí ó wà ní agbègbè Kàntàpé ní ìlú Àbújá. Níbẹ̀ náà ló ti sọ̀rọ̀ nípa Mínísítà ti ìlú Àbújá Barrister Nyesom Wike wípé ó jẹ́ ẹnìkan tí ó ń ṣiṣẹ́ takuntakun ní ìlú Àbújá bí ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Síbẹ̀ ó rí dájú wípé àyípadà ọ̀tun gbọdọ̀ dé bá ìlú Àbújá nígbà ìṣèjọba òun. Ààrẹ tún wá fi òpópónà tí àwọn lọ sí yìí kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn wípé ó ti di àpatì láti ọdún pípẹ́ sẹ́yìn, èyí tí Wike rí wípé ọ̀nà tí ó ṣe pàtàkì tí ó sì tún wúlò fún lílọ gerege ọjà ọrọ̀ ajé ni ó ṣe rí pé àtúnṣe dé bá òpópónà náà. Ààrẹ Tinubu wá tún jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé ní jọ́kíjọ́ tí Mínísítà ti ìlú Àbújá bá pinnu láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, kíákíá ni àwọn yóò tẹ́wọ́ gbà á pẹ̀lú ìdùnnú òun ayọ̀ ni àwọn yóò fi gbà á wọlé sínú ẹgbẹ́ òṣèlú àwọn náà, nítorí pé orin tí ó ń kọ dùn mọ́ àwọn létí wípé bí ó ṣe ń dùn wọ́n ni ó ń dùn mọ́ àwọn. As e dey pain dem, e dey sweet us. Àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn lórílẹ̀-èdè yìí ni wọ́n wà níbi ayẹyẹ ṣíṣí òpópónà náà. Àwọn bíi ọ̀gá àgbà yányán tí wọ́n jẹ́ aṣòfin, ọ̀pọ̀lọpọ̀ gómìnà àná, àwọn ọba-lọ́ba, àwọn ọ̀gá nílé-iṣẹ́ ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Olórí nínú ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀, Leader of the Senate, aṣòfin Ọpẹ́yẹmí Bámidélé ni ó ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ síta lánàá òde yìí tí í ṣe Ọjọ́rú ní ìlú Àbújá níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìjọba tiwantiwa ti ọdún tí a wà nínú rẹ̀ yìí 2025 National Democracy Day tí ìfagilé ètò ìdìbò sí ipò ààrẹ ti June 12, 1993 èyí tí olóyè MKO Abiola jáwé olúborí rẹ̀ tí ó sì tún ti di olóògbé báyìí.
Bámidélé sọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn wípé orí ló kó òun yọ lọ́wọ́ àwọn ìránṣẹ́ agbanipa ti General Sani Abacha. Níbẹ̀ ni ó ti ṣàlàyé bí ìyàwó òun, Ìyáàfin Yẹ́misí Bámidélé, ṣe lo ọkọ̀ ambulance ti ilé-ìwòsàn General Hospital Garki ní ìlú Àbújá láti fi dóòlà ẹ̀mí òun, àti pé nínú ilé-ẹjọ́ ni òun wà níbi tí òun ti ń gba ẹjọ́ rò fún àwọn olórí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ 11 ti ilé-ẹ̀kọ́ gíga ìlú Àbújá tí wọ́n lé kúrò nílé ìwé nítorí ìwọ́de tí wọ́n ṣe nípa ètò ìdìbò June 12. Níbẹ̀ ni ọ̀kan lára àwọn agbẹjọ́rò iléeṣẹ́ ọ̀hún ti lọ ta ìyàwó òun lólobó wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò ti lọ sí iléeṣẹ́ òun láti lọ wádìí bóyá òun kó àwọn èèlò irinṣẹ́ ìjà ogun pamọ́ síbẹ̀ ni. Ó tún wá tẹ̀síwájú pé bí a ti ṣe mọ̀ wípé ayé ìgbà náà kìí ṣe àkókò tí ẹ̀rọ alágbèéká ìbánisọ̀rọ̀ ti dòde, ṣe ni ọkùnrin agbẹjọ́rò náà lọ sí ilé-ìwòsàn General Hospital Garki níbi tí ìyàwó òun ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí apòògùn tí ó ní ìwé-ẹ̀rí lọ́wọ́ registered pharmacist nígbà tí ó lọ ra nǹkan nítòsí ilé-ìwòsàn náà. Nínú ilé-ẹjọ́ náà ni agbẹjọ́rò kan náà ti ta òun lólobó tí òun sì tún sọ fún àwọn ẹlẹgbẹ́ òun láti máa bá òun bá ètò ìgbẹ́jọ́ náà lọ bí òun ṣe wá gbogbo ọ̀nà lójú ẹsẹ̀ láti sá àsálà fún ẹ̀mí gbogbo ìdílé òun lápapọ̀, tí àwọn sì di èrò ìlú òyìnbó ní orílẹ̀-èdè United States, àti tí ìdádúró sì dé bá ètò òṣèlú òun náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Ìròyìn Lérèfé Toni kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ sì tún subscribe kí ẹ bá lè máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.